nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Al-Islam wal-Qur'an Al-Islam wal-Qur'an Utlu uhiya ilayka minal kitabi wa aqimis salata inna salata tanha 'anil fahsha'i wal munkari wa dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un إليك من الكتاب وأقم الصلاة. أنا يقول سبيل أما تقرأ القرآن ما هو إليك من الكتاب وأقم الصلاة أما تقول أما تقرأ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. nítorí pé gbogbo ẹgbẹ́ bá ti gbìyànjú sí mu nínú sọ̀rọ̀ àtẹ̀níhà ànínẹ̀dọ̀ àgbà ẹ̀rọ ìmúgbà. Ìrún tẹ́ ń bá kí dáadáa kò ní jẹ́ mọ́ ìwà ọ̀pọ̀jẹ́, kò ní jẹ́ máa ṣàbòrú, kò ní jọ́kàn yín ó di pẹ́ta. Ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ àìrà àdúgbà wà láwọ̀yà àwọn máa tẹ̀sí náà. Ìmọ̀ àti ọlọ́run ní gbogbo ìgbà, iná lọ́pàá sẹ́yìn alìkàlọ́mọ̀ náà ọjọ́ àwọ̀. Ó ní ìdísù ní ojú ọkùnrin bídùn náà ìnàdámi. Ìdísù ní ọgbà ọjọ́ àwìbáyé. Ẹ máa fi kamẹ́rin, ẹ ti fọ kamẹ́rin. Ìdísù ní ojú ọkùnrin bídùn náà ìnàdámi. Ó ní ká ìfẹ́ ogun ní ọ̀nà ìwádìí fọ ogun. Ìdísù ní ìnàdámi. Ọ̀nà ogun ni wọ́n kọ̀ fi kọjú bẹ́ẹ̀ tọ́kẹ́sàwọ̀dá. Ó ní ẹ̀fọ́ ogun ní bídùn náà ìnàdámi. Ohun ọlọ́run olóńgbé sí ẹ̀dá pé ọmọdé ajé ń bẹ̀rẹ̀ ìkú. Ìlú ẹ̀mí gbogbo máa ń bẹ̀rẹ̀ ní ibi. Ẹ̀mí tí ń rí kọ́ máa dá bẹ́rẹ̀ kàkí ló sì máa bí mi. Ẹ̀mí tí máa ń bẹ̀rẹ̀ bá rí mi ní kí n sì máa rí rò pé bá rí mi ní. Ẹ̀mí tí ń bẹ̀rẹ̀ ní ní ilé bẹ̀rẹ̀ àti ìwà mẹ́gbà. Ìlú tí ń rí ránẹ́bì mi rọ̀, ìlú lókìkí mi rọ̀, wọ́n ń bọ̀ rẹ̀ jù mí rọ̀. Kama wá sáré rẹ̀, bàtẹ̀ ní ìgbò rẹ̀ rán, lóòtẹ̀ ní ìgbọ́ sí fún máa. Ọlọ́run ní tí yí mọ̀ kí ó ti ìgbẹ̀ ọlọ́run. Ìjìsùnú àgbẹ̀gbẹ̀ ìnájáàmì. Wọ́n ẹfẹ́ ojú ní nígbò mọ́ ìnájáàmì. Kẹ́rẹ̀ ti ẹ̀rọ mọ́kùnwàdà, pé náà kọ̀wé kọ́ bábà ìlú, ẹni wọ́n ń pè lágbàlagbà. Ẹni máa ń pẹ̀ṣẹ̀ ẹni gbogbo tí ó bá lẹ́yìn gbọ́n tí ń sọ tí wọ́n ń ní wọ́n lẹ́yìn tìsí tí ń sọ ìjọba ti sọ wọ́n sì tẹ̀lé ẹni fọ́lọ́wàsì àwọn ìgbẹ́ gbogbo tí ń sọ ìtàkùn láàkáì ọ̀rọ̀ tó gbogbo ní láàkáì níbi àti wọ́n gbẹ́ ilé ní àtàwọ̀tà wá òjìsùn ló wọ́n dídúró lọ́jọ́ rẹ̀ káma sàtánà káma láti dá ọwọ́ gbáyàn jẹ́ àríwẹ̀ kámẹ́kọ́ ìbàjẹ́ lọ ọ̀lá ìgbàsí ìgbòrí kámẹ́kọ́ ìbàjẹ́ lọ Àjíkìsùn ló wà fún ìjọba ẹlẹ́kẹ̀ẹ́jì wà sí ló àìsí mẹ́ta kó ìdíjì kí ó ṣáyé kíkó. Wọ́n ni ẹ̀fọ́ ahán ní jíkìsùn ló àìsí mẹ́ta kó ẹ̀fọ́ ahán kálùkù akápọ̀ ahán wa. Ìlànà ìkó. Olùdẹ́ka mú bọ́ọ̀sì. Káwá tẹ nàìjíríà ní oṣù káwá mọ́ fífọ́ àkáti fọ́ ẹnu. Yíò wọ́ wọn ni àmúṣẹ́ èdè sínú àìsínátà kó lè sí kí àríkàtù. Ẹ̀fọ́ ahán ẹ̀fọ́ ẹnu ní ẹ̀fọ́ ahán yìí láti pé kẹ́ ẹ máa dá ọlọ́run, kẹ́ ẹ máa rántí ọlọ́run. Ìjẹ́ ìfọ̀ ẹnu nínú kẹ́fì fọ́ ahán yìí. Wọ́n sì ló gbogbo ẹ̀fọ́ ìmọ̀ àdá ọlọ́run, ìmọ̀ rántí ọlọ́run ọba ni ó dá ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ wa. Kíṣẹ̀kúṣọ ìwúkìrì ọ̀rọ̀ tí èwò tí gbọ́
ọ̀rọ̀ tí ó lè dá làákàyè táwọn ọjọ́ máa jẹun wọn jáde nísàí náà yìí ní sọ́kọ̀ ní ebe ìnira àtúrò jíjí tó yé ìlọ ààrùn wọ́n tó bá ń wà láti ọ̀kọ́ra rẹ̀ wọ́n jẹ́ ìjẹ́ ọmọ ẹgbẹ́ náà pọ̀. ẹlẹ́kẹ̀ẹ́jì wàhálà ọdún nọ́ọ̀sì fi kìlá kí àbá wàhálà ọdún nọ́ọ̀sì wọ́n tó bá ń wà láti fún ẹ̀mí rẹ̀ ti kí ń láti àgbà ìmọ̀ sí ẹsẹ̀ mọ́jẹ́ sí ọkọ̀ fún ọ. ẹlẹ́kẹ̀ẹ́ta wàhálà ọdún ìkọ́ ibi tí kí láti ìfìtì rẹ̀ lẹ́yìn náà ní ọjọ́ bá wà láti fún ọkàn rẹ̀ kí ń lọ́wọ́ ìgbà mọ́jẹ́ ń tó kò fún ọmọ ọkọ̀ jù tí ń bá bá ti kó lọ́wọ́ náà bá ti pọ̀ jù ọtí gbọ́ bẹ́ẹ̀ ní ẹ̀fọ́ ààrẹ òyìnbó mọ́fẹ́ sàrò àti ìtì máa àfọkàsí èrò púpọ̀ ẹlẹ́kọ̀ọ́ ní rẹ̀ ọ̀rọ̀ tó ń sáré fi kí ó di ìṣọ̀lá wọ̀rọ̀ àti ìlẹ̀dání ìlọ́pọ̀ bá wọ́n náà fún ẹnu rẹ̀ májẹ̀ ìtọ́ ọ̀nà sọ májẹ̀ ọ̀nà pọ̀ ìtí ọ̀nà tẹ̀lé rẹ̀ jáde májẹ̀ ọkọ̀ máa sọ ìtí ọ̀nà tẹ̀lé rẹ̀ jáde nínú ọ̀rọ̀ má máa wúwo kú wí má máa sọ̀sọ̀ kú sọ má máa parọ́ àdáparọ́ káàmù lójú orílẹ̀ nítorí hatred nítorí ìbínú nítorí kéèdà nítorí ẹ̀kan ráfàtún kàlámù ráfàtún lẹ́sáàmì lẹ́kìnlá lẹ́kìnlá tó bá ń gbọ́ sórí fẹ́rí rẹ̀ mẹ́jẹ̀ ìkọ́ ọ̀nà sọ mẹ́jẹ̀ ọkọ̀ mọ́tẹ̀lú sọ́sọ́kúsọ iná ọlọ́run ọba tí ń pàdé sí wa inú ìgbàjínà ìbú máa ń tẹ̀ṣẹ́ àrífà ìṣọ́ta ti bí ìgbàjínà ánàmù àwọn àdábùn àyè ti ní àwọn àríyá wọ́n láwọ́ yá àdámù wọn kú látànà àwọn fọdúnlù láyá àlẹ́kù wà Kama pápápọ̀ pọ̀jọ́ láti ara wa jẹ́, kama yẹ̀yẹ́ ara wa, kama sọ̀rọ̀ tí èdè tí ń bẹ́ síra wa, ọlọ́mọ ọ̀ta ìwọ̀n ọjọ́ àgbà ọ̀dá kí lọ wọ́n bẹ́ẹ̀ kí lọ bẹ́ẹ̀ kà bẹ́ẹ̀. Ìtí ìjọba yìí rẹ̀ tí ọmọ gbé ìrìn lọ́pẹ́ oríire mi lágbájá, oríire bàbá mi lágbájá, oríire àfá mi lágbájá. Àmọ́ torí ìdúró ṣe pé báwo ní ti ń da ọ̀pẹ̀ akàníkà ní bí akàníkà lágbájá ń ga sí ń da fún sí ń da ìsí àwọn ọgbà àdáparọ́ àwọn kan náà wà wà áṣọ àánú sọ̀pọ̀tà àjẹ sọ̀pọ̀tà ló ń gbà wúlù yìí ọlọ́mọ ẹgbẹ̀rún náà ní àdájọ́ ọlọ́mọ àwọn tó bá fẹ́ràn kí wọ́n mú fọ́bà jẹ́ kárí ilẹ̀ làwọn àbàyàn jẹ́ kọ́ máa sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ làwọn ọ̀gáàbò náà ìlú gbogbo àwọn ọ̀rẹ́ ọlọ́mọ ẹgbẹ̀rún ìmọ̀lọ́wọ́ ọba ẹ̀sán bí bẹ́ẹ̀ tí mo lè sọ ló fẹ́ni tí bá ṣe bẹ́ẹ̀ ní nípò ìlàwó ti jẹ́. Tuntun wá wà ìhá kí ó láti ẹ̀ka ilé ti jẹ́ lóta ìyá ọlọ́run yá lọ́bù ọ̀rọ̀ ètò ńlá ká ẹ̀rọ ọlọ́run mọ̀ mà ẹ̀yẹ mọ̀ bẹ́ẹ̀. Wọ́lọ́wọ́ ọlọ́run lè dá ṣe ọlọ́run ọlọ́run àmì ọlọ́run ọba lórí yí àmì ọdígbà wà ní àrùn náà lọ́rọ̀ ọba tí sí ṣàyíkẹ́ ló bá lè láì ìyàmù ẹlọ́pàá ìjájà fún dára ọlọ́run lórí bọ́lọ̀ bá ti ṣe kálùkù wa ẹlú mẹ́jọ ẹgbẹ́sìn ní sábà káàkiri màkà dúró lè ẹ̀dà ìwà ọ̀rọ̀ sábà káàkiri mọ́kà jẹ́rọ ìyá ìwà òkìlú fàálẹ̀ ìfò àjọ́ta ní aláwọ̀ ìlàwọ̀ fàálẹ̀ ìfò àjọ́ta ní aláwọ̀ ìlàwọ̀ ọlọ́ inú ti kọjá sọ́dọ̀ káàkiri màkàrí orí láyé wà láti mọ́kànlá orí láyé òkèlè fọ́nà ti ṣe káàkiri àkáríkú ọlọ́wọ̀n ojú orí kú kọ̀bàdà kú kọ̀bá sí aṣíwájú kú ìjọba ti kó sí ni àmúlẹ̀ tí mú nára mọ́ta rẹ̀ bí kàná ọkọ̀ tó mú náà mọ́ máa ìṣọ̀tọ̀ ọdún ààrẹ ti dùn náà.
يجمعون يصفون رحمة ربك وقسمنا بينهم معيشة في الحياة الدنيا فمدنا جابلين تبعهم بعد سبرية ولا ربك خير مما يجمعون. Quran Shahada 1985 àwọn ọmọ wáta náà ní Samsudin nìkan náà ni àwọn ọmọ wà sí ẹgbẹ́ àwọn ọmọ ọ̀pẹ́ àbúrò ìyá wa lókèkèrè alájíwá Zakari Hassan wọ́n sọ̀sọ̀ pàdé Minister of State láyé ológun yàrá Abdulsalam head of state àsìkò náà pẹ̀lú wà sí gbogbo àtàwọn ẹgbẹ̀rún ajá ìmẹ́ka sí ní 83 ọ̀sọ́lẹ̀ ìpàdé orílẹ̀ náà sí ìgbòkò àwọn ọmọ ṣe àdámọ̀ sáyẹ̀sì àdáwọn ìlú ìgbọ̀. a sì dúpẹ́ olóògbé bá sì dé là ń mú orí rẹ̀. ìgbọ́nà bá sì fi kó fún ọmọ wa orílẹ̀ mufti tèmi òsì ń tẹ̀lé máa rọmọ ṣe àdámọ̀ òsì ń tẹ̀lé máa fún wa àwọn ìjọba ìgbé wa rárá ìrẹ̀ ń lọ òsì ń tẹ̀lé máa fún wa láti fi mú ọrọ̀ gbá àrí ìgbà ìhàlù ọlọ́jọ́ ọlọ́run ọjọ́ mẹ́nà ọlọ́run ọba àgbèmílẹ̀ ṣe ìláyé ọba àgbèmílẹ̀ ṣe ọba tí èrò bí ẹnìkan ọ̀kan ó ṣe kọ́dà ẹ̀dà ẹ̀ mo ti fẹ́ láwọ́ tí wọ́n ti bá àkọ̀rí ẹ̀yà ìgbéyàwó lóòrùn àwọn Yorùbá wọ́n ní pàṣíwájú ìlú àwọn àgbẹ̀mọ́bẹ̀ ní àkíwájé kí wọ́n yà láti lọ́yìn pàṣíwájú ìlú àìpẹ́mọ́bẹ̀ ní wọ́n sì nígbà jẹ́ ọmọ ọ̀dọ́ sí ìlú àwọn ẹgbùn olóòwò ọmọ ẹgbùn bàbá jẹ́ Adam àwọn ọmọ tí wọ́n gẹ́gẹ́ yìí Ani kita follow àìsí, kita follow àìsí, kádàrá òṣèré kan láyé nígbà follow àìsí, nígbà follow àìsí, nígbà follow àìsí, kádàrá òṣèré kan láyé nígbà follow àìsí. Àìsẹ́ kápá Olúwa ìsí, kápá Olúwa ìsí, ọ̀rọ̀ ọ̀sẹ̀ kan ìgbà nígbà Olúwa ìsí, nígbà Olúwa ìsí, kápá Olúwa ìsí, kápá ọ̀sẹ̀ kan ìgbà nígbà Olúwa ìsí. Ṣáàtì màbára ní pẹ̀lẹ́ ní pọ̀nyà lẹ́lẹ́lẹ́ lábẹ́rú ẹ̀sìn ní ọ̀tẹ̀ ní pọ̀ lọ́nà nàkan ṣoṣo láti ẹgbẹ́ yìí ẹ̀sà sísà ẹsẹ̀ gbogbo ẹ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ ọlọ́pàá ní wọ́n mọ̀ fún ọkọ̀ ìjẹta jẹ́ àwọn. Àwọn ṣì ń lọ Áfíríkà. Wọ́n fara padà wọn fọ́pọ̀ wá ní ìgbàlẹ̀ jáde. Lọ́pọ̀ kí sàbá ní wọ́n máa lọ. Yàrá àmàlẹ́ àwọn òkúta يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو يريدون أن يطفئوا نور الله بأفواههم Allah akan selalu esmare, orang kita harus panas tolong dah ini. Ina male, ina kiki, ina dida, orang di mana masuk pan, orang ya, orang kalau ini mahiran, orang tak pasti boleh sesi, ina orang pani. Orang ada akhir, ulama
kàdúnà rẹ̀ hàríbì májìfà Allah. Aláǹgbẹ̀gbẹ̀ rẹ̀ ti ń dáná rẹ̀. Ibi tẹ̀ ti ń dáná rẹ̀. Èyí tẹ̀ ti ń kọ̀kọ̀. Èyí tẹ̀ ti ń gbangba. Ọlọ́run náà, ọmọbìnrin náà ti bá àbára ìdáná ọba ìlú ní báyìí. Allahu a'lam bí a dá yòókù. Wọ́kàfà bẹ́ẹ̀ la ìwà lẹ́yìn wọ́kàfà bẹ́ẹ̀ la ìmọ̀síra. Allahu a'lam bí a dá yòókù. Wọ́kàfà billahi waliyya wọ́kàfà billahi ìmọ̀síra. Ó jẹ́ pé ìgbìmọ̀ ló báyìí. Láìṣe kèfèrí. Láìṣe kèfèrí. Akẹ́sàgẹ́gẹ́ wọ́gá òun wá náà kan náà, a máa wá bàjẹ́, a sì ní tọ́lọ́dún tọkọjá kan ní tàṣẹ́kọ́ ti ká ní, a tún bẹ̀rẹ̀ inú lọ́dún ní láì ní rí sí kan, akẹ́yà bàrá, akẹ́rẹ̀ rán bẹ́ẹ̀ láti fọ́sọ ìwá ọmọ ẹgbẹ́ rẹ̀ ya àgbà ẹ̀sìn bẹ̀rẹ̀ náà, agbọ́pàá ìpàkọ́jà ìjọba pàdé ìgbà ìjàmà. Òṣìlẹ̀ ń kàrẹ́ sẹ́gbọ́n kàrẹ́ ọlọ́run. Ọlọ́run bá yẹn nǹkan orí ìpàdé. Ayé ìṣẹ́ àmọ́ wá lẹ́kọ̀ọ́.